Yay. Ààbò ọ̀rọ̀ ààbò náà ni mo kí wa lọ́pọ̀lọpọ̀, mo kí wa pákú ojúmọ́, mo kí wa ní ààyè tó ń kálukú wa bá wà, mo kí wa níbi tá a bá ti bára wa, mo máa kí wa káàkiri gbogbo ibi tá a wà pátápátá. Àánú Ọlọ́run kó máa dé bá gbogbo wa pátápátá. Orí Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa dé bá wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ yìí pín wẹ́wẹ́, kò yẹ kí n fún un ní táìtù. Àmọ́ ètò ààbò gangan ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Mo kí ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Àánú Ọlọ́run máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀yin bàbá mi, ẹ jọ̀ọ́ bá mi share ètò mi. Mo wá fi ìyẹn náà mo fi kí bàbá mi ọmọ Adéyẹmọ olóyè Sunday Ìgbòho Òòṣà, ọmọ Adéyẹmọ Aládìsá, ọmọ Aládìkún. Mo kí wọn lọ́pọ̀lọpọ̀. Mo wá fi ọlá tí wọn mo fi kí Professor Banji Akíntóyè. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin màmá, ẹ̀yin bàbá tí ẹ di òpó Yorùbá mú dáadáa. Àánú Ọlọ́run máa dé bá yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ wà nílé lóko. Mo kí yín. Àánú Ọlọ́run máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá tí gbogbo yín ti mọ̀, aka Àlùkà, tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Àkọ́kọ́ ń bẹ́ẹ̀ máa yà bàrà. Àkọ́kọ́ fi kí gbogbo wa pé a kú palẹ̀ mọ́ ọdún tó wọlé wẹ́rẹ́. Mo fàsìkò yìí kí gbogbo wa. Ọ̀pọ̀ èèyàn lánàá tí mo lè dárúkọ wọn ló fa ayé sílẹ̀ lọ lánàá lágbègbè tí mo wà. Ọ̀pọ̀ èèyàn ló fa ayé sílẹ̀ lọ lánàá tó jẹ́ pé ọmọ Ìgbò kan tó rò bóun lọ ilé lẹ́nìí wọ́n dẹ̀ gún pa. Ẹnìkan tún wà tíyẹn náà tún jáde láyé tó jẹ́ lára àwọn ìyá kan tá a súnmọ́, kọ́lọ́run bá kó bá fọ̀run kẹ́ wọn. Bẹ́ẹ̀ náà tún náà ọ̀pọ̀ èèyàn tún wà tá a tún mọ̀ lánàá náà tóun náà tó jáde láyé lágbègbè tí mo wà lásán. Tọ́ Ọlọ́run, èyí tó kù tọ́dún ìyá fi parí tá fi lọ yìí, wọ́n bá péréte tó kù tí ó fi tán. Àní bọ́dún lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run tọmọtọmọ. Ìwòyí ọdún tó ń bọ̀ àjọ rí ni. Bó ṣe wù kí táìmù yìí ṣe tó, ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, mi rò bó tọ́jọ́ méjì gan mọ́ tó kù yìí, Ọlọ́run jẹ́ kó bá wa láyé o. Ẹni tó ń pláàni àti lọlé, òun dẹni tí wọ́n gbé gbìn, ó dẹni àkọ́gbìn tí wọ́n gún nígò. Ọmọ Ìgbò tó ń ṣe POS, ó máa ń lọlẹ̀ Ìgbò lénìí. Àkọ́kọ́ mo fi ìyẹn ṣàdúrà fún gbogbo wa wípé gbogbo wa pátápátá àní fọwọ́ gbọ́mọ sí. Ọmọ tí ó fún wa wàhálà kò ní wọlé tọ̀ wá. Bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún gbogbo wa pé àánú Ọlọ́run máa dé bá wa. Eléyìí tó wá kù tọdún á fi parí pẹ̀lú ògo Ọlọ́run, àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ ìkànnà. Ààbò látara àwọn ọba wa, àwọn bàbá wa, àwọn tó fa ìṣòro sínú ayé ọmọ Yorùbá.
Mrs Jane Happiness mo kí yín ẹ káàbọ̀ àdúrà yẹn gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní ṣubú dànù gbà kankan ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ ni. Gbogbo àwọn nǹkan yìí táwọn bàbá wa fà tó ń fa ìfàsẹ́yìn fún wa lórílẹ̀‐èdè Yorùbá. Wọ́n ní àwọn aráabí tí ń wọlé lọ́tún lósì wọ́n ti ń gba ibi tó wù wọ́n wọlé. Ẹ tún gbọ́n tí gómìnà sọ, ó ní kí wọ́n pe àwọn ọ̀daràn kí wọ́n bá wọn jókòó. Ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ lẹ́ ń ṣe fún wọn nílẹ̀ Yorùbá bí? Kinní kan mú ọmọ tí ẹ fún ní kinní kan ni ẹ̀yin wá sọ ọmọ tí yín báṣubàṣu. Ẹ tọ́jú ilé. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin lọ́balọ́ba, ó mà dọ́wọ́ yín. Tó bá ṣẹlẹ̀ tán níbo lẹ fẹ́ fojú sí? Tí ó bá ṣẹlẹ̀ tán níbo lẹ fẹ́ wà? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa yìí ẹ ti gbàbọ̀dè. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa yìí ó ti wá di wípé ntẹ́ fẹ́ jẹ òun ni ò jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ fẹ́ lọ mọ́. Òun ni ò jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ ń ṣe mọ́. Ẹ̀yin bàbá wa tí máa sọ fún ìbẹ́tà kẹ́ ẹ lọ ronú padà torí ọjọ́ èní kọ́, torí ọjọ́ ọ̀la ni. Àtibọ̀tán ó lágbára torí tó bá wọlé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Ẹ jẹ́ sọ fún yín, ẹ̀yin ò dé àwọn dé mọ́, ẹ̀yin lanúlẹ̀. Ẹ má bínú àti location kíní la wà. Ẹ̀yin lanúlẹ̀ láti rí i pé ọ̀nà òsì. Gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó ń ba àwọn èèyàn nínú jẹ́. Ẹ máa gbọ́ mi yé, tí ó dùn mọ́ pọ̀lọpọ̀ èèyàn nínú. A máa sọ fún yín kí ẹ lọ mọ̀ tí ẹ ṣe eré. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú lórí ọ̀rọ̀ ààbò. Ẹ gbọ́ mi yé. Torí ètò ààbò leléyìí. Gbogbo àwọn nǹkan yìí wá ń ṣẹlẹ̀ káàkiri, wọ́n ń fọwọ́ mẹ́hẹ̀. Ìlú fúnra ara tá tún wá wà yìí, ìlú yìí lágbára débi pé ó le púpọ̀. Ìlú yìí di pé ǹjẹ́ ṣé bó ṣe ká máa bá lọ leléyìí. Irú ìlú tá a wà yìí kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ká dẹ̀ tún máa tẹ̀lé bẹ́ẹ̀. Láwọn nǹkan tẹ́mi máa sọ tí mo dẹ̀ mọ̀ tó jẹ́ pé àkíyèsí fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ayé, àfi ká ṣọ́ra. Gbogbo tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó wà lókè òkun náà fẹ́ wálé mọ́ nítorí ètò ààbò. Ọ̀rọ̀ yìí ti wá di nǹkan tó lágbára débi pé òǹkálùkù wa kárìbọnú àpò ara ẹ̀ ló ń jà fún. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pariwo, Ìbà Gani Adams pariwo dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà kọ̀ọ̀kan náà tí wọ́n wà nínú àwọn kinní tí wọ́n dúró dáadáa, àwọn náà pariwo. Gbogbo ẹ̀ wá ní rúdurùdu lọ. Ẹ̀yin tẹ́ ẹ jó lórí, ẹ̀yin bàbá tẹ́ ẹ ti gbàbọ̀dè yìí lórí ń tẹ́ fẹ́ jẹ ẹ̀jẹ̀ ayé ọmọ yín máyé. Tó bá ṣẹlẹ̀ tán ó máa kàn yín, kò síbi tẹ́ ẹ fẹ́ lọ. Àjọ múra wa mọ́lẹ̀ ni gbogbo tó bá fẹ́ dé. Àwọn olóṣèlú àríbi sá lọ, tọ́lọ́run bá fún wọn sá lọ. Gbẹ̀yìn bàbá tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀
tẹ́ sọ̀rọ̀ á kàn yín lọ́jọ́ kan torí wípé gbogbo tẹ́ ń ṣe pátápátá á má bá yín. ọ̀rọ̀ yìí kúrò nínú àwọn nǹkan tó jẹ́ pé a kàn máa dákẹ́ à nílé sọ̀rọ̀ sí i. mo kí ọ̀gá mi sà, dádì mi, Mr. Taiwo òkè owó mo kí yín. Good morning sir. àánú ọlọ́run máa bá yín. kí ni solution ju pé kórílẹ̀-èdè wa wá sí ìmúṣẹ tí a pè ní orílẹ̀-èdè Yorùbá? òun la lè fi gbára wa ẹ̀wọ̀n tí Biafra ń ṣe lọ́wọ́ bọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ́run ṣe ń dẹ orí wọn kálukú. ọ̀nà táwọn lè gbà nìyẹn. ọ̀nà tí ọlọ́run fẹ́ jẹ́ ká gbà kò tí ì yé ẹnìkankan. àmọ́ ẹ má sun àsùnpìyè, ẹ má sun àsùnnara, ẹ má sun àsùn débi pé ó dìgbà tó bá máa ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ lẹ́lòmíì ń sọ o. kò lè ṣẹlẹ̀ lẹ́lòmíì ń sọ. kò sí bó ṣe wù kó ṣe jẹ́ ó máa ṣẹlẹ̀, ó lè má tó nǹkan. àwọn eléyìí tó ti ń ṣẹlẹ̀ tá a ti ń fojú ara wa rí ń kọ́, kí la fẹ́ sọ sí? ọ̀rọ̀ yìí ṣe pàtàkì fún èmi àti yín. ó ṣe pàtàkì fún èmi àti yín. báwo la ti fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ láti lè tẹ̀síwájú? ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. wọ́n ní kò sówó, bẹ́ẹ̀ ni kò sówó nílùú. irú àwa yìí bí ń pa wá. irú àwa yìí àwa mọ̀ pa wò lówó tẹ́lẹ̀ àní kankan. èyí tó bá yẹ ká fi jẹun láfi ṣe dátà torí pé kí ẹ lè gbọ́ wa, ká lè fún yín ní information. èyí tó yẹ ká fi tọ́jú lé tàbá tó ń rí tọrọ, òun láfi ṣe dátà. kò sówó ní gbogbo báǹkì, wọ́n pariwo kò sówó. màá fi fídíò kan náà hàn yín. arákùnrin náà ó máa lọ sí ó ń travel, ó fẹ́ lọ sòkú bàbá ẹ̀. kò sí báǹkì tí ò lọ. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó jọ máa yé wa dáadáa ni. kò wá rí owó kankan gbà, kò sówó kankan báǹkì. ó padà lọ ra owó. ẹ gbọ́, ó lọ ra owó. ó fi 30,000 ó fi ra 100,000. ẹ gbọ́ tí mo sọ, owó tí wọ́n sọ pé kò sí ní báǹkì yìí, owó àwọn tó ń ṣẹ́wó owó wà ń bẹ̀. how come? owó tí wọ́n ní kò sí ní báǹkì ó wà lọ́wọ́ àwọn tí ó ń ṣẹ́ owó. owó tí wọ́n kó fún wọn ní báǹkì níbo náà ń kó sí? àwọn tó ń ṣẹ́ owó ẹ̀dẹ̀ máa rí owó yìí pàtó tó máa kó dání gègèrè. níbo náà ti ń rí? wọ́n dẹ̀ ní ò sí owó ní gbogbo báǹkì. ẹ ń fi ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ẹ̀yin ìjọba. ó wá di pé wọ́n fi owó ra owó níta. báwo lowó yẹn ṣe ń dí owó wọn tí ẹ̀dẹ̀ sanwó olówó fún wọn nígbà tí wọ́n máa kówó wá sí báǹkì yín? ìrọ̀rùn náà kó wá pàwọn fẹ́ tọ́jú owó wọn o, bọ̀ àti gbà padà òun ló léwu. ó dẹ̀ níye tẹ́ ń já lọ́wọ́ wọn lójoojúmọ́. ó níye tẹ́ ń já lọ́wọ́ wọn ní gbogbo ìgbà. ó níye tẹ́ ń já o nínú àkáǹtì wọn. arákùnrin yìí pariwo torí pé ó fẹ́ lọ sòkú bàbá ẹ̀, kéèyàn wá kó fi 30,000 gba 100,000, kó fi ra 100,000, 70,000 kọ́ ló kù yẹn. kí ló dé? kí ló ṣẹlẹ̀? níbo lẹ kó owó yìí sí? ẹ wá ń fi owó ṣe bísínẹ́sì àti bọ̀tán gbogbo yín. kò lè dá o. tí èmi ẹ má bínú sí mi, gẹ́gẹ́ bí n tí mò ń sọ lọ, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀, kò kí ń ṣeré o, kì í ṣeré rárá. ẹ jẹ́ kí a gbìyànjú láti jẹ́ kí gbogbo wa pariwo
fún gbogbo àwọn èèyàn yìí, fún gbogbo àwọn ènìyàn yìí, ẹ jẹ́ ká pariwo. Kì í ṣe pé bóyá torí nǹkan kan, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàlẹ́nu fún àwọn ènìyàn. A lè dákẹ́ kálá fọwọ́ lẹ́rán o, a lè dákẹ́ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ yìí ti kọjá ààyè tó yẹ ká máa wò ó, ojú tẹ́ ẹ fi ń wo ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí tá a bá wò ó, ẹ wá kó owó pamọ́, ẹ wá ta owó síta fún àwọn ẹni tó tún tà fẹ́yàn. Gbogbo ẹ̀yin báǹkì pátápátá, ẹ̀yin ìjọba tẹ́ ẹ̀ bá wà nǹkan ṣe sí, tẹ́ ẹ̀ ń fi ara ní àwọn ènìyàn, ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ ẹ̀ ń fi ara ní àwọn ènìyàn, àwọn tẹ́ ẹ̀ tún kó bẹ̀ tẹ́ ẹ̀ ń fara ní wọ́n, ẹ ní rójú rere Ọlọ́run o. Ẹ̀san ń bọ̀ fún gbogbo yín. Èyí ààbò ẹ ṣe, ẹ ń fi ìyà jẹ mẹ̀kúnnù, ẹ ń fi ìyà jẹ àwọn aláìṣẹ̀, ẹ̀yin kówó olówó ẹ̀ ń kó sápò. Tí ẹ bá fẹ́ ṣe patí lénìí, owó yín náà ló wà. Ẹ̀yin ní agbára láti pe báǹkì pé fún wa ní 30 million cash tó máa fún wọn, bọ̀ ẹ lè jẹ́ kí wọ́n fún àwọn mẹ̀kúnnù ní 5,000. Wọ́n máa ní kò lè gba gbogbo ẹ̀ tán lórí owó ẹ̀. Gbogbo tẹ́ ẹ̀ ń ṣe pátápátá, gbogbo ẹ̀ ló lẹ̀san. Gbogbo ẹ̀ ló lẹ̀san. Òun lélẹ̀. Mo ń bọ̀. Ẹ má bínú, mo fẹ́ kó play dáadáa ni. Torí ẹ̀, gbogbo àwọn nǹkan yìí a lè wájọ máa dákẹ́ kó yẹ pé a ní pé òun là ń wò, kò ṣe igbá kan, ẹ jẹ́ ká máa tì í lọ bẹ́ẹ̀. Ẹ má jà parọ́ fúnra wa. Kò sí nǹkan kan níbẹ̀. Ó tọ̀rọ̀ korò. It is what it is. Hey God, I just lost my father, you know. Everybody celebrates. I'm still celebrating. We thank God for life, you know. Planning on the burial. That's to make I go back normally. Go find small things so that when you reach village, you see, you understand. Now bank I dey go for like 3 days back to back before Christmas and after Christmas. I don't see money. Money not dey money. Money not dey bank. But there is money out there for money changers. And look at, I bought 20,000 for 35k. 35k. This is almost 250,000. I bought it for 400, almost 450k, close to $500,000. And money not the bank, money the money changer. Olayemi, Mr. Olayemi Kadoso, which is the CBN present governor. You see your organ before now, they woofing. Shey they carry Bible, they go prison to prison, court to court. Your Bible, if case not taken, will big passing. Why minority are just gaining these things? You and your family, nobody they complain now. Whether government come, government not come, you are privileged to be there. Why not do the needful? Nigerians are suffering. Money not the street. Even poor not see money. Your money not sitting for bank. But money changers, whole money. So where the money from come out? Are they printing separate money from another bank or your bank or the one you are in charge? May your Bible where you want carry the worker, they go court to court. May not go big pass your own or that one. I'm just telling you. Talk to your colleagues. I beg of you. Nigerians are suffering. Rubbish. It is what it is anyway. My name is Maleke. Who Maleke says so. Ẹ wò. I've been lost father day. Ọ̀rọ̀ kò ní ṣaláì má sọ̀hún. Ṣérú àwọn nǹkan tó yẹ ká máa gbé leléyìí, irú ìgbésí ayé tó yẹ ká wà leléyìí. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíà wò ẹ̀yìn kò kà wọ́n yọ. Ìlú dá kò kà wọ́n. Bọ̀ láti sọ reality, ní sọ.
CBN governor bóyá yìí ni o bóyá àwọn èèyàn yín tẹ́ kówó fún ni o bọ̀tì ẹ̀yin wọ́n ní tá bá korí ajá korí kòkó tá a fi ṣe ẹ ti ń ta owó fún àwọn money changer àwọn tó ń ṣẹ́ owó ẹ ti ń ta owó fún wọn owó tó yẹ ká ẹ pín sínú ìlú tó yẹ ká ẹ fi sí gbogbo báǹkì tó bá yẹ pé báǹkì náà ló ń ta ni ẹ̀yin tẹ́ wà lókè lápè nǹkan tí à ń ṣe yìí CBN governor gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ wà nídìí owó gbogbo yín pátá la pè tí ẹ ń ta owó fún àwọn ẹni tó ń ṣẹ́ owó tí wọ́n ń ṣẹ́ owó lójú títì ni wọ́n ń ṣẹ́ owó ní patí ni tó yẹ pé ẹ fi ń ba owó nínú jẹ́ gbogbo yín la pè àti bọ̀tán yín kò ní dá gbogbo yín ló yẹ káwọn síbi àwọn EFCC gbé ẹ tún fi ayé ní àwọn èèyàn lára lórí owó wọn gọ́vnà ilé ìfowópamọ́ àgbáyé ilẹ̀ Nàìjíríà ẹ̀yin là ń bá wí kéde pé bóyá kìíní nìkan ẹ̀yin la máa pariwo ẹ̀ torí tá a bá pariwo yín ẹ̀yin á pariwo àwọn tó wà sálẹ̀ ẹ̀ gbé wọn how come báwo lowó ṣe ń jáde táwọn èèyàn rówó gbà kò sówó nínú ìlú bọ̀ ẹ lè fún àwọn tó fẹ́ ṣe patí kan lọ rówó níta àwọn tó ń ṣẹ́ owó fún àwọn èèyàn láti máa fi owó ra owó ọlọ́run á fi ìyà ẹ̀ jẹ yín o gbogbo tẹ́ ń ṣe pátápátá ọlọ́run á fi ìyà ẹ̀ jẹ yín gbogbo orí àwọn tó kó owó sọ́dọ̀ yín tí wọ́n ṣe wàhálà láàrin tí wọ́n lo oògùn wọn tó fi kówó sọ́dọ̀ yín tí wọ́n wàá rówó náà gbà ọlọ́run á fi ìyà ẹ̀ jẹ yín tọmọtọmọ torí gbogbo tẹ́ ń ṣe pátápátá yìí àti bọ̀tẹ́ ń bọ̀ o àti bọ̀tẹ́ Emefiele ó yìí wà ń bẹ̀ àwa pariwo tiwa fún yín èèyàn wá fẹ́ ṣẹ́wó ó fẹ́ gbowó ní báńkì kò rówó gbà ní gbogbo báńkì tó ń lọ láti rí pé ó fẹ́ sòkú bàbá ẹ̀ ó gbìyànjú kò rí àgbà tó lọ sí money changer ó dẹ̀ bá owó ń bẹ̀ kò síbi tẹ́ ẹ dé lọ́dọ̀ wọn tẹ́ ẹ ní rí owó yẹn how come báwo lówó yẹn ṣe ń jáde ọ̀gá CBN gọ́vnà ilé ìfowópamọ́ how come báwo lówó ṣe ń jáde o báwo ni owó ṣe ń jáde síta tẹ́ ń fi ara ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú ìlú báwo ló ṣe ń jáde ẹ ṣàlàyé fún wa ọ̀nà wo ló ń gbà jáde tí owó fi ń jáde tí wọ́n ń tà fún àwọn ènìyàn tó yẹ pé àwọn tó tún change owó ọwọ́ wọn lówó yìí ń wà brọ́dà mi kan ló lọ báǹkì tájọ́ aládùúgbò tí mo ní tó bá tẹ̀ jẹ́ mi ni a máa jọ po wèrè ni wọ́n lọ láti nínú owó tí wọ́n ní ní báǹkì wọ́n fẹ́ gba 30,000 kúrò níbẹ̀ wọ́n ní wọn lè gba èèyàn wọ́n ní ẹ̀tọ́ àti gba 5,000 or 10,000 wọn lè gbà jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ 100,000 wọ́n máa lè gbà ju 10,000 náà lọ ní bank how come tówó dẹ̀ ń jáde sọ́dọ̀ àwọn tó ń change owó fáwọn èèyàn tí wọ́n ń ta owó gọ́vnà ilé ìfowópamọ́ ilẹ̀ Nàìjíríà Emefiele kọ́ yín lọ́gbọ́n ẹ lè lọ mú àwọn tẹ́ ń kówó jáde fún níbo lówó tẹ́ ń print níbo lówó yẹn ń wà báwo ló ṣe ń dọ́dọ̀ àwọn tó ń ta owó gangan kí ló ń ṣẹlẹ̀ sí yín gangan ẹ̀yin tẹ́ jọjọba bàbá Tinubu ṣé ìjọba tẹ́lẹ̀ ṣe lélẹ́yìí ìjọba fowópamọ́ ìjọba kówó pamọ́ torí pé wọ́n ti kó pamọ́ lọ́wọ́ ayé ti yín náà ẹ̀yin lè kówó kẹ́ máa lábìsí kẹ́ máa dípẹ́ ẹ̀ ń ná ní patí ẹ̀rí bí wọ́n ṣe ń ba owó jẹ́ ní patí kiri ẹ dáhùn níbo lowó yẹn ń gbà lọ́wọ́ àwọn tó ń ṣe owó tí wọ́n ń gbé lọ sí patí
ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó wà lọ́wọ́ àwọn ènìyàn àwọn aráàlú tẹ́ wọ́n fara ni wọ́n. irú ìjọba àwọn gẹ́gẹ́ lẹ́yìn tẹ́ wà ń bẹ̀ yìí, irú àtibọ̀tán wo gẹ́gẹ́ lẹ́ wà yìí. ayé yín ò wù wá, ẹ̀yin tẹ́ lówó tẹ́ níyì, tẹ́ bá rò bẹ́ẹ̀ níyì lẹ́ fi náwó, ìṣẹ̀dá àwọn kan á máa jà. ẹ ń fi ara ní aráàlú, ẹ ń fi ara ẹ fi ní aráàlú. kí ni ìtumọ̀ gbogbo tẹ́ ń ṣe? kí ni àtibọ̀tán gbogbo tẹ́ ń ṣe yìí? báwo ló ṣe fẹ́ rí? ẹ mọ̀ o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ báńkà, ẹ̀yin máníjà báńkì pátápátá, gbogbo báńkì Nàìjíríà, gbogbo yín pátápátá, àtibọ̀tán yín ò ní dá o. bẹ́ẹ̀ ni gbogbo báńkì tí ẹ̀ ń kówó tó yẹ káwọn aráàlú gbà tẹ́ ẹ̀ ń ta fún àwọn ẹni tó ń chẹ́ǹjì owó, àtibọ̀tán yín ò ní dá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní báńkì tẹ́ ẹ̀ ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti rí pé ẹ̀ ń ta owó tó yẹ kó wọnú ìlú, tẹ́ ẹ̀ kó fún wọn, tẹ́ ẹ̀ sanwó olówó fún, àtibọ̀tán yín ò ní dá. gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ ń gbà tẹ́ fi ní àwọn èèyàn lára pé tẹ́ bá fẹ́ bí pa wọ́n, wọ́n máa tẹ̀lé yín náà ni. ìgbà tẹ́ ẹ fẹ́ wọlé, tẹ́ ẹ fẹ́ wà lórí ipò, ẹ sì rántí o páwọn kan ló yàn yín síbẹ̀, bó yẹ jẹ́ pé ọ̀nà èrú ni gbogbo ẹ̀. àwa wí, ẹ máa ní pẹ́nu wá rùn, a máa sọ, ẹ máa ní báwo ni tiwa ṣe jẹ́. àbí tí ò yé yín nínú ayé. àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó jẹ́ pé kò yé wa, a wá sọ, ẹ máa nírọ́. oríṣiríṣi nǹkan wá ń ṣẹlẹ̀, adákẹ́ àsọ̀rọ̀, à ń wò, ẹ gbọ́ mi yé, àwa ń wò, àwa dákẹ́. kìí ṣe bó ṣe yẹ kó ṣe rí nìyẹn, kìí ṣe bó dẹ̀ ṣe yẹ kó máa lọ nìyẹn. àwọn ọ̀rọ̀ yìí ó ti kú òní tó jẹ́ pé a wà máa wò, a ní sọ kankan lé lórí. pé a ní sọ nǹkan lé lórí yẹn o, à ń tanra wa ni, à ń tanra wa, wàláì à ń tanra wa ni. orílẹ̀-èdè tá a wà yóò lè wọ́ọ̀kì, kò lè wọ́ọ̀kì. kò sí bó ṣe wù kó ṣe lè rí, bó ṣe lè jẹ́ nínú ayé, tí màá fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣeré o, kì í ṣeré rárá. in case bóyá ẹ fẹ́ pè wá, ẹ ní nǹkan méjì láti bá wa sọ, àbí ẹ ní information tẹ́ fẹ́ fún wa. bẹ́ẹ̀ ni, bóyá ẹ ní information tẹ́ fẹ́ fún wa, ẹ lè pè wá sórí aago wa, àti pin ẹ̀ síbẹ̀, ẹ pè wá sórí ẹ̀. bóyá ẹ fẹ́ dá sétò ní abẹ́ ní information, àbí bóyá ẹ fẹ́ polówó ọjà yín, ẹ lè pè wá nígbà gbogbo. torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wa pátá máa dákẹ́ lé lórí. ọ̀rọ̀ yìí ti kan èmi àti yín o, ọ̀rọ̀ yìí kan èmi àti yín. ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká jọ gbìyànjú, ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí, ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe iṣẹ́ lé lórí. ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, mo bẹ̀ wá, nílé lóko lájò lẹ́yìn odi, mo pè wá ni. ọ̀rọ̀ eléyìí ṣe ọ̀rọ̀ tó yẹ pé a wà dákẹ́ àní sọ̀rọ̀, irọ́ o, a máa sọ. in tó jọ kan gbogbo wa ní pátápátá nílé lóko, tó
tó kàn wá pátápátá ni ọ̀rọ̀ eléyìí ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé àwa aláàdákẹ́ irọ́ bẹ́ẹ̀ kọ́. mo ṣe ń pè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lọ́wọ́ tá a wà yìí kí Ọlọ́run ọba láàánú kó ṣàánú fún wa. ọ̀nà tí a bá tún fẹ́ gbà nínú ayé báwo la ti fẹ́ ṣe, níbo là ń lọ, níbo ló tún kù sí. I understand, kò yé wa rárá. ẹ gbọ́, kò yé wa. torí ẹ̀ mo ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ eléyìí, gbogbo wa pátá ẹ jọ̀ọ́, ó kù sí wa lọ́wọ́ o, ó kù sí wa lọ́wọ́. torí ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣe pé bóyá àbí nítorí nǹkan kan, how come tí ìyà máa jẹ àwọn aráàlú tí ìjọba ò ní wà kankan ṣe sí. èyí ààbò kò sí, èyí oúnjẹ kò sí nílùú, ìlú ò rọgbọ, ìlú le. tí mo bá sọ tó ṣe èmi lánàá gan tó kan kálukú láti bí ọjọ́ mélòó tó yẹ pé àkànnu ó kálukú ló mọ bóyá ń ṣe òun. bó a máa ń fi ọ̀tọ̀ abánikáwá torí nǹkan tó ń ṣe wá a máa rí nǹkan àní sọ, à ń tara wa ni. ní tó bá ti jó òdodo ó di dandan ká sọ, ní tó bá ti jó òdodo ó di dandan ká ṣe kí ni o, ó di dandan ká sọ. torí ẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ ká jọ mọ̀ wípé kì í ṣeré o. mo wá rọ ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nílé lóko, ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀. kò eléyìí tá à ń sọ yìí kò sí ìdákẹ́ lórí ẹ̀ mọ́, àfi kájọ jáde kájọ sọ̀rọ̀ lórí ẹ̀ ni, àfi kájọ pariwo síta. mo mọ tí mò ń go through badly kì í ṣe torí ẹ̀ ni mo ṣe ń sọ̀rọ̀. mo mọ tó kọ sí èmi, tèmi tí wọ́n kéré lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì, tẹlòmíì tún kéré lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì. kí la wá dákẹ́ fún? kí ni tá a lè sọ̀rọ̀ fún? kí ni tó ń ṣe wá gangan nígbà tí ò sábò, tí ò tún sóúnjẹ, tó jẹ́ pé kò sówó? àyín ìjọba tẹ́ ń fi ara ní àwọn ènìyàn, Ọlọ́run ọba á san yín lẹ́san. kó tiẹ̀ wá jẹ́ pé gbogbo ẹ̀yin bàbá wa tí à ń pè sáàkíyèsí tẹ́ ẹni tí ní ilẹ̀ fẹ́ ṣe, ó dọwọ́ ẹ̀yin náà, Ọlọ́run á san yín lẹ́san. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin ẹlẹ́sìn pátápátá tẹ́ ẹ ṣe ẹ̀sìn, gbogbo ẹ̀sìn tó wà ní mò ń sọ, gbogbo ẹ̀sìn tẹ́ ẹ sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀sìn lẹ́ ń ṣe. nǹkan tí ó kàn yín lẹ́ máa rán, kẹ́ ẹ máa sọ̀tàn lúbòmíì, kẹ́ ẹ máa gbé ọ̀tàn lúbòmíì, bí Jésù ṣe rí, bánábì ṣe rí, bí Mósè ṣe rí, bí Ísá ṣe rí, kẹ́ ẹ máa sọ̀tàn wọn, kẹ́ ẹ máa sọ ìtàn, kẹ́ ẹ dẹ̀ máa sọ ìwà táwọn tó jẹ́jọba ń hù. ẹ̀sìn lẹ́ ń ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn pátápátá, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti kìíní o, ẹ̀sìn lẹ́ ń ṣe. bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ bá ti lè sọ̀rọ̀, tẹ́ ẹ̀ sọ òtítọ́ ọ̀rọ̀, àbí kẹ́ ẹ máa sọ̀tàn àwọn olórí burúkú kan, ìtorí burúkú kẹ́lẹ́ ń gbé ìwé kẹ́ ẹ máa lẹ́yìn sọ̀tàn wọn. kí ló kàn yín pẹ̀lú yẹn? ṣé yẹn ló kàn wá kàn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín tí kò kàn yín ni? àbẹ́yìn náà ti gbàgbé tẹ́lẹ̀ ni? òótọ́ ọ̀rọ̀ ó korò, ọ̀tọ̀ ayé ẹ̀sìn, ọ̀tọ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.
lórílẹ̀‐èdè tẹ́ ẹ wà rántí ẹ̀ pé ká fi ṣe ọ̀rọ̀ síta ní chọ́ọ̀chì ní ká fi ṣe wáàsí àwọn àbá pé báwo náà ṣe ń sọ orílẹ̀‐èdè wa yìí kò kàn yín kò rán yín àwọn èèyàn ò bá yín rárá àbí àwọn èèyàn ò bá yín ọ̀rọ̀ tí ó kàn yín rárá nìyẹn o ní bá wọn ìjọba tó jẹ́ pé gbà wọ́n máa ń bá yín tẹ̀dẹ̀mọ̀kọ́rẹ́ yín ni wọ́n ní bá wọn sòótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin pastors gbogbo ẹ̀yin àfáà àtẹ̀yin oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan tó jẹ́ pé sòótọ́ torí mo ráwọn kọ̀ọ̀kan tí wọ́n ń bá wọn sòótọ́ tán bá tó wọ́n ń bá wọn sòótọ́ àwa tó jẹ́ pé ẹ̀sìn àjòjì àwa làwọn máa tákù ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn máa kóòtù tí ò yẹ ká máa kóòtù àbára wa sọ ogbó tó ń ṣẹlẹ̀ nínú ayé àbára wa sọ tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà fún ara ẹ̀ ẹ wá bẹ́ẹ̀ sí bára ń jàjà sí wèrè orí burúkú kan ìyẹn ló kàn ní àníyàn ń jẹ àwọn èèyàn nínú ìlú kò sábò nínú ìlú wọ́n ń jiyàn gbé bọ̀ kò kàn yín o níwọ̀n ìgbà tí wọ́n ti gbé ẹbí yín tí wọ́n ti gbé fámìlì yín tẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààbò fáwọn ìjọba sọ̀rọ̀ bí àti ń jọmọ Nàìjíríà fáwọn ìjọba tó lè kọ́mọ̀ máa mùsùlùmí lára púpọ̀ àtàwọn kìrìsìtẹ́nì kò kàn yín rárá gbogbo àwọn nǹkan yìí wá ṣe kinní lórí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ pé a gbúdọ̀ mú lò ẹ lọ wá nǹkan ṣe sí tí ẹ bá ní information kan láti fún mi ẹ pè mí sórí nọ́mbà mi 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58 nígbà gbogbo ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ àbẹ́ ẹ ní tẹ́ fẹ́ ṣe fún wa àbí bóyá kankan àbẹ́ fẹ́ polówó ọjà yín ẹ pè wá sórí ètò wa ọ̀rọ̀ tàárọ̀ yìí a máa fi gúnlẹ̀ síbì kan náà torí pé n tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ a gbúdọ̀ sọ n tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ a gbúdọ̀ wí ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí fáwọn tó bá tabá pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ni ẹni bá tabá kó lọ tó bẹ̀ ṣe torí àní dárúkọ ẹnìkan ju pé ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe gbogbo àwọn alẹ́sìn láti rí pa báwọn ìjọba wí pé tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run wo lẹ fi bọ́ wọn kí lẹ sọ fún wọn gbàtà sọ pé wọ́n ti jẹ́ kẹ́yìn gan mọ̀ pé gbogbo wa báyìí la ṣe rí akínyẹnyẹ tọ́ àna Ọlọ́run máa dé bá wa á sọdún ayọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run àbúrò kankan ní dé bá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run á máa lọ rí á máa bọ̀ rí mo kí wa lọ́pọ̀lọpọ̀ mo fa àsìkò yìí dágbére fún wa pé a tún pàdé láìpẹ́.